Mighty Play TV. We give you the best. Abba, Sebastian, I one, I two, Apostle. Odunlade tagbori tagbori basi ọjọ́ òkú ẹ̀ máa jẹ ní ikú wa fi ṣe ní àbúrà. Gaya mudu. Ẹni gbàgbà padà gbèrè rẹ̀. Ìrà kí wọ́n pé ogún kí wọ́n pé igba. Wọ́n á máa ṣùṣùrù bó ṣúgà ni wọ́n á máa tì ní kò sí tó máa fi. Dọ́n sẹ́mi. Ojú ọ̀run ti lé ní kálẹ̀. Kí wọ́n ní ṣíṣe báyìí? Tí yóò ṣá, abániwọ́rọ̀ ta ò rí dá. Ẹni jẹjẹ ti bá rẹ̀ lẹ́rù. Everywhere don sakafo. Jungle don mature. Every shaking tree na target. And on the 0-0 I may try move aboard. Ilé ìjà àwọn èèyàn sí mi ni mọ̀bọ́ yìí. Ewọ! Odunlade tagbori! Tagbori basi! Ọjọ́ òkú ẹ̀ máa jẹ ní. Ikú wa fi ṣe ní àbúrà. Ìgbèwé ya agbẹ́gbò níní tí ń gba ìgbẹ̀sìn tí lẹ́wọ́ tọ̀nà wọ́n ìgbòrè tí ń gba ìgbọ́n. Ọjọ́ kan ní tó lè, ọjọ́ kan ní tó lóhun, ìbẹ̀rù lọ under arrest. Gbogbo náà kà ní àwọn ti bí i. Ewúrẹ́ gọ́gọ́ àtẹ̀yàn máa jọ ń ṣe pọ̀ ní àbí ìwọ̀n ohun tí yóò. Why the car? Rocky loco.